èmi dúpẹ́ tí mo rí ànúgbà o mo dúpẹ́ tí mo rí ànúgbà torí tó ṣe gbogbo ènìyàn lórí yẹn. mo dúpẹ́ tí mo rí ànúgbà mo dúpẹ́ tí mo rí ànúgbà torí tó ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. mo dúpẹ́ tí mo rí ànúgbà àní mo dúpẹ́ tí mo rí ànúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà jẹun. mo dúpẹ́ tí mo rí ànúgbà mo dúpẹ́ tí mo rí ànúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. ẹ ṣe ẹ̀yin fáǹsì wa ẹ̀yin náà kálàwá pàṣẹ àkùnrin láti bẹ̀rẹ̀ pẹpẹ wa láti bẹ̀rẹ̀ akọ̀ǹdẹ̀ ń gé fáǹsì ogun ìfàǹsì wọn lójoojúmọ́ láàbàkà sálàwá yorùbá sẹ́yìn lẹ́yìn ìjọba so gradually là ń kóra wa jọba so àwọn fáǹsì tún gba àwọn fáǹsì ìjọba àwọn fáǹsì káàsù ṣé ìhùn fújì mi the latest bàbá yàwó gradually lákòrá àjọ ọkùnrin bá a súnmọ́ alábìkọ́ oko tó ti kó ṣe wà mo dúpẹ́ ọkùnrin àbáka ẹ̀yin tìjọba ọkùnrin bò brighter alábì ń ṣe wá ẹ̀yin ìjọba àṣọ jẹ́ ká nínú ẹ̀mí ẹ má ṣe ó yẹ jẹ́ ká tẹ̀sẹ̀ ṣáàtà rẹ̀ jọ láti rí recognition tó fi lórí gratitude. ó yẹ tó mọ́ rí gbọ́ ọlọ́lá ní báraká. lady tó yí many people ló ń kéré pàṣẹ. many people ló ń kéré pàṣẹ o torí pé wọ́n lọ àṣẹ lẹ́yìn o àwẹ̀ ní búṣúra tó ló jẹ́ ìyẹn búṣúra tó omi àwẹ̀ ní ọ kó tó núbọ̀ ní ṣáà búṣúra lódì tó ikú kalẹ̀ èèyàn tí ọlá máa gòdó ọ̀yọ́. ó kí ẹ̀ bẹ́ẹ̀ ló ní ajọ́ kìdẹ̀ bí o ilé ọgọ́ fúnẹ̀ ṣeun ọmọ mi tó wà lóyà dáadáa lójú ayé tí o gbogbo náà kó òun ṣe àwọn màmá nìyẹn o máa kéré tó ṣeun ó pọ̀ máa kí dá ló sọ pé kó pọ̀ ìrìn wo ló sọ pé kó pọ̀ ọ̀dà wo ló sọ pé kó pọ̀ bàásùn ọ̀gá ọ̀gá ìjọba ń lé ẹ̀yẹ ilé ọgbọ́sẹ̀ ẹ̀dí ọgbọ́n mi àwọn ọ̀rẹ́ ó ní ọ̀kan àǹtí bọ́sẹ̀ lè o ọmọ omi bọ́sẹ̀ lè o àwọn ọ̀rẹ́ ó ní ọ̀kan bọ́sẹ̀ ìgbà sí òwe àgàtà ògbọ́ ńlẹ́sàáyé lè jọjú ní ń ṣàwọn àánú tiwa owó ti dé bàbá ti jẹ́ tó oògùn ni bàbá ti jẹ́ tó oníṣẹ́yìn ṣàmà gbogbo kọ̀ǹpútà village òun ló ní gbogbo àdúgbò yìí oògùn lè bá àtúmọ̀ sáyé dídọ́ ọdún oṣù tọ́jú ṣẹ́bà gbogbo ilé-ọba tọ́jú tó dúrálì alẹ́ ànínú kẹjà èèyàn ṣẹ́kùtọ̀ lánà ọ̀nà òun èèyàn bá sílá àbáka ẹ̀yìn tìjọba kúnlẹ̀ bọ̀ brighton ó máa ṣe lọ́nà ọ̀nà nínú kẹjà aláàbẹ̀tẹ̀ tó láéláé
wọ́n sọ fẹ́ many people ló pọ́n bá a ṣe o. ẹlẹ́bàáyúwà ó ti lọ bẹ́ẹ̀. many people ló pọ́n bá a ṣe o. lẹ́lẹ́ bá òfin. iṣẹ́ yẹn ń lọ náà ní pàṣẹ. owó tó wọlé sí computer village ó lé ní billions everyday pàṣẹ àkúnlé. ẹ̀rí para Saidi ó ti palẹ̀ òṣè dáadáa. tó o bá dé ẹ máa mọ̀ lára èèyàn máa ṣe èjì o bá so. wọ́n ta ló fẹ́ kú tá a fẹ́ kú o tá a fẹ́ kú wọ́n tó dá ìlú rẹ̀ ní ìbọn ni tó fẹ́ kú o. akọ̀ pariwo wípé nàìjà ò dáhùn ṣùgbọ́n tí màálù bá jápẹ́rẹ́ àbí gbogbo wáyà wọ́n ṣáná lásán. àmìyá oníkálukú ló máa sáré àsárá fún bàbá. ètò débùrẹ́ sí wa. George Bush olówó kì í fẹ́ ṣe kíni. ìwà tó lówó kì í fẹ́ tó bàbá. wálé èkó ìjọba láyé òní lórí ẹ̀kọ́ ọ̀gá sáré. kú ọbẹ̀. alárẹ̀ ò balẹ̀. Rukaya o. Ilé Rukaya o. Rukaya kẹjà àmúṣọ. orí lọ bí yàrá mú tiẹ̀. Kẹjà láwa yìí. Sórí Rukaya tó ẹ̀ princess Oṣuọlá. Bá a bá ń ṣeré àwọn tí wọ́n fàṣírà ọkùnrin. Wọ́n láti máa rí yàtọ̀ o. Ọmọ mi tó wà lóyà àìsàn mi Rukaya o. Ọ̀hún ṣe Rukaya tó rí kẹjà o. Ọmọ mi Alábí bá ṣe ó ara kàtà bàbá wọn. Ẹ sọ fún àwọn ìlú ọkọ̀ àlùjọ ilé abẹ́rẹ́ lé sí. yéé máa wú ṣùlẹ́gbò. Ẹ sọ fún wa ìlú ọkọ̀ àlùjọ ilé abẹ́rẹ́ ló sí. tí a ó yẹ wọn orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ eré ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o ẹni kọ́ ìwájú. Orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ eré ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o ẹni kọ́ ìwájú. Eré ti bẹ̀rẹ̀ ní ẹ̀ orí ti bẹ̀rẹ̀ ní ẹ̀ o ẹni kọ́ ìwájú. Ilé Rukaya ìyá wọn bá. ọmọ ọ̀gá. Ọmọ Paso ní ẹ̀ o. Ilé ọkùnrin sẹ́ẹ̀ sọ Ìkẹjà rẹ̀ o. Máa ṣe orílẹ̀ tó ń wá wá. Latest bàbá ìyàwó. Bàbá yìí dà báraka tó òun. àṣà bí wọ́n lè mọ̀. Ta ló bá kókó pa ọ́? Ọ̀rọ̀ Paso làbá ká ló sọ. Ọ̀rọ̀ Paso làbá ká ló sọ. Gbogbo àìtọ́ ogun. Làbá ká ọkùnrin. Àwọn ìyá wa náà bí Paso. Ìmọ̀lẹ̀ tó kọ́ fún ìjìnlẹ̀ àgàtà kúnlẹ̀ Paso. Ohun tí mo mọ̀ ni pé ojú ẹlẹ́sẹ̀ lórí ogbó ojú omi mo ṣàlàyé rẹ̀ o. Ohun tí mo mọ̀ ni pé ojú ẹlẹ́sẹ̀ lórí ogbó aláwàyè ojú ìwọ kì í ṣàlàyé rẹ̀ o ṣàṣẹ̀kẹ́.
ó tó dá mi lójú gbangba 100% wípé ojú ẹ lọ ẹsẹ̀ èyí ògo aláàyè ojú wọn ni ó ṣáára ìrírí ògo àwùjọ ṣètò. Àlàáfíà ọ̀gá wa. Ọlọ́pẹ́ ọ̀gá sọ̀rọ̀.